A kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra Peter Obi ló gbé e jáde lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ bí ó ti ṣe alábàápàdé aṣojú ìjọba ilẹ̀ Swiss kan. Níbẹ̀ ló ti pè fún àjùmọ̀ṣe iṣẹ́ papọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ti ilẹ̀ Switzerland lórí ìdókòwò tó múnádóko ní Ọjọ́rú. Obi wá ṣàlàyé síwájú wípé ìpàdé tí ó wáyé láàrin òun àti aṣojú ìjọba orílẹ̀-èdè Switzerland sí ilẹ̀ Nàìjíríà ọ̀gbẹ́ni Patrick Egloff yìí so èso rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àjọ Hydrological Service Agency ti orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun ti dárúkọ àwọn ìpínlẹ̀ 17 gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí ìkún omi yóò dà láàmú lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn odò ńláńlá gbogbo ti kún àkúnfàyà kọjá ìpele wọn. Wọ́n wá kìlọ̀ tí wọ́n sì tún rọ ìjọba ìpínlẹ̀, àwọn alábòójútó pàjáwìrì gbogbo àti àwọn olùgbé agbègbè ibi tí omi ń dà láàmú láti tètè gbé ìgbésẹ̀ kí wọ́n kó kúrò kí ó tó di ọjọ́ 7. Bí bẹ́ẹ̀ kọ́ ewu ńlá ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Iléeṣẹ́ igbákejì agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu ti kọ ìròyìn àhesọ tí ó káàkiri wípé àwọn fi owó tí ó tó bílíọ̀nù kan $1 billion sínú ètò àpò ìṣúná ti ọdún 2026 láti fi ra ohun èlò orin tí àwọn ilé ìjọsìn ti Kìrìsìtẹ́nì tí ó wà ní ẹkùn àpapọ̀ Bẹ̀ǹdẹ́ ní ìpínlẹ̀ Abia dànù sígbó. Nínú ìwé àkọsílẹ̀ tí ọ̀gá akọ̀wé ìròyìn Levinus Nwabuzigwo gbé jáde síta ní Ọjọ́rú ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ya owó kan tó dín díẹ̀ ní bílíọ̀nù kan $780 million lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ gbogbo owó tí ó yẹ kí wọ́n yọ lórí rẹ̀ tán sọ́tọ̀ fún ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ètò àtìlẹ́yìn gbígbé àwọn ọ̀dọ́ lárugẹ ní ẹkùn àpapọ̀ Bẹ̀ǹdẹ́. Iléeṣẹ́ igbákejì agbẹnusọ ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe pín owó yìí sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan àti ìjọ àwọn Kìrìsìtẹ́nì tí ó wà ní ìjọba ìbílẹ̀ Bẹ̀ǹdẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọmọ iléèwé ìjọba ti Government Secondary School Gwarinpa Abuja ti gba ipò 4 ní orílẹ̀-èdè àgbáyé tí wọ́n sì jẹ́ iléèwé tí ó dára jùlọ ní ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ti ìpèníjà róbọ́ọ̀tì láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tó dára èyí tí ó wáyé ní Geneva orílẹ̀-èdè Switzerland lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ẹ̀dá ìmọ̀ ẹ̀rọ rọ́bọ́ọ̀tì láti fi wá ojútùú sí àwọn ìpèníjà ìṣòro wàhálà tí ó ń bá orílẹ̀-èdè àgbáláyé fínra. Àwọn iléèwé yìí ló ṣe é lálàyé fún iléeṣẹ́ Leadership nígbà tí ọ̀gá àgbà iléèwé náà ọ̀gbẹ́ni Abubakar Ajayi kó àwọn ẹgbẹ́ School Robot Team tí wọ́n tún pè ní Team Bright Stars sòdí lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìwé ìròyìn náà lánàá òde yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Prime Minister tuntun fún orílẹ̀-èdè United Kingdom Andy Burnham ni yóò bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ lórí ètò ìlànà ọrọ̀ ajé ti orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. British High Commission sí ilẹ̀ Nàìjíríà Richard Montgomery tí ó ń kógbá wọlé ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀. Ṣùgbọ́n lánàá òde òní ni ààrẹ Tinubu ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn nípa bí ó ṣe ń fẹ́ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Burnham tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá òde yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ibrahim Traoré tí ó jẹ́ olórí pátápátá fún àwọn ológun ti Burkina Faso Military Junta ti ṣe ìkìlọ̀ wípé òun sì ń fẹ́ nìkan jẹ́ olórí fún apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Ó sọ ọ̀rọ̀ yìí síta ní ọ̀sẹ̀ tó kọjá pé òun yóò dí èròǹgbà jíjà fún ìlàkàkà agbára ní ìpele tí ó ga jùlọ nínú ìṣèjọba. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀gá méjì kò lè tukọ̀ kan. Nítorí ìdí èyí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gbéná wojú ọ̀rọ̀ àti àṣẹ tí òun bá pa kò gba òun ní ìṣẹ́jú àkàn láti mú un balẹ̀. Gbogbo àwọn tí ó ń bá òun ṣiṣẹ́ mọ itú tí òun lè pa àti ohun tí òun lè ṣe nítorí kò sí alágbára ènìyàn kankan tí ó wà láyìíká òun tí ó lè kojú òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard.
àwọn alátìlẹyìn fún ààrẹ bọ́lá tínúbù ti ètò ìlànà Renew Hope for Greater Nigeria ti ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ìdìbò láti ọjà kan dé èkejì ní apá gúúsù ìlà-oòrùn gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun láti wá àwọn ènìyàn ní ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ tí wọn yóò jẹ́ alátìlẹyìn fún ààrẹ kí ó tó di pé ètò ìdìbò ti gbogbogbò ọdún 2027 yóò wáyé. Ìfilọ́lẹ̀ ìpolongo yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ní Àríàríà International Market, ìlú Aba. Igbákejì olórí àpapọ̀ ẹgbẹ́ ti apá gúúsù ìlà-oòrùn, Mazi Francis Ngoforo, wá sọ nínú ayẹyẹ ìfilọ́lẹ̀ yìí pé àwọn yóò rí àyè láti ṣàlàyé ipa ribiribi tí ètò ìlànà ọrọ̀ ajé tí ìṣèjọba Tinubu yóò kó lórí òwò tí oníkálukú wọn ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Aṣòfin tí ó ń ṣojú apá gúúsù Borno, Aliu Ndume, ti kọ̀ jálẹ̀ tí ó sì sẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé òun ni alárinà tí ó wà láàrin Boko Haram ajínigbé àti ìjọba tàbí àwọn aládàáni kọ̀ọ̀kan láti bá wọn dúnàádúrà iye owó tí wọ́n fẹ́ gbà nígbà tí wọ́n jí àwọn olùgbé Ngozi ti ìpínlẹ̀ Borno gbé sá lọ. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́ ni àti pé ojúṣe òun ni láti ta àwọn òṣìṣẹ́ elétò ààbò lólobó tí irú nǹkan báyìí bá wáyé. Inú ìfọ̀rọ̀wérọ̀ tí iléeṣẹ́ ìròyìn Arise ṣe ní ọjọ́ Ìṣẹ́gun ni aṣòfin lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti sọ gbogbo rẹ̀ jáde síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Sun. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti sọ jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun nípasẹ̀ igbákejì akọ̀wé ìròyìn Moshood Agboola pé ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí ìdásílẹ̀ iléeṣẹ́ ológun bàtálíọ̀nù sí ìpínlẹ̀ Kwara láti lè ró ètò ààbò lágbára kí wọ́n sì lè kojú àwọn adàlúrú agbébọn, àwọn ajínigbé àti àwọn ìwà búburú mìíràn tí ó farapẹ́. Gómìnà ìpínlẹ̀ Kwara wá ṣàpèjúwe ìbuwọ́lù yìí gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun, ìlàkàkà àti ìfara-ẹni-jì tí ìjọba àpapọ̀ láti fi kojú ìpèníjà, ìṣòro, wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ń bá ìpínlẹ̀ àwọn fínra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́ kan sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.